ọ̀rọ̀ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lórí. Mo ṣalábàápàdé fọ́nrán kan níbi tí arákùnrin kan èmi ò mọ̀ọ́kọ rẹ̀ títí tí voice message tí fi ń sọ̀rọ̀ bóyá voice call sí ni pẹ̀lú bàbá Honorable Yẹ̀pẹ̀ tí ń sọ pé òun pé ẹnìkan nínú ilé Ayélára ẹ dákun ta ló pé. Inú mi dùn ẹni lóhùn pé bàbá imam Dr. Yunus Soliat Ayélára bóun béèrè nípa kí ló ń ṣẹlẹ̀ nínú ilé Ayélára lọ́wọ́ wọn. Bàbá imam ní láyéláyé àwọn ò lè sọ̀rọ̀ ẹbí àwọn ọ̀tá ẹ̀yìn yẹn wa. Ibi ẹ̀ ti ṣe làákàyè ni pé gbogbo ẹni tí ọba tara rí ẹ̀ lọ́pọ̀ kò lè rà lọ́wọ́n. Gbólóhùn Yorùbá ni bàbá imam àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tẹ̀lé. Arákùnrin wa sọ pé bóyá bàbá imam lọ́rọ̀ tí wọ́n fẹ́ sọ lẹ́nu láti fi defend ara wọn. Rárá kò rí bẹ́ẹ̀. Bàbá imam gbà pé gbogbo táwọn bá sọ nípa ẹbí àwọn láìdá lónìí tó bá dọjọ́ wájú bí wọn ò fi sọ̀rọ̀ sáwọn wọn ò fi sọ̀rọ̀ sí àrọmọdọ́mọ àwọn. Gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ta tó pe rẹ̀ ń kárí mọ́ àbí kí náà pẹ́ tẹ́ pé tó bá ṣẹ̀pọ̀ ọdún mẹ́fà báyìí ni àbí kó lé àbí kó dédé ẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà gẹ́gẹ́ bí ọmọ inú ilé Ayélára sẹ́yìn tóun àti bàbá rẹ̀ òkèrà wọn. Sóhun ni ẹnu ẹ̀ wá gbọ́rọ̀ láti máa sọ pé bàbá ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ ìwé ìsọmọ ilé Ayélára. Ṣùgbọ́n ní tèmi mọ̀ ni pé gbogbo amòòkùnṣèkà lórí ọ̀rọ̀ Dr. Yunus Soliat Ayélára kejì gbogbo amòòkùnṣèkà tí wọ́n lérò pé àwọn ilé torí ní táwọn fẹ́ jẹ àti ní táwọn fẹ́ jẹ àwọn ọmọ ìdánú ilé Ayélára rú àǹbẹ̀lọ́nù àánú rẹ̀ ilé ọ̀nà yín ìṣẹ̀mí yóò polúkú musu. Wọ́n á fẹ́ fọ̀rọ̀ ránṣẹ́ sí ẹ̀yin bàbá wa nínú ilé Ayélára lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ọ̀rọ̀ ilé Ayélára tẹ́ ń pe àwọn èèyàn láti ta tẹ́ ń ṣàlàyé tí ń ṣẹlẹ̀ nínú ilé Ayélára fún wọn. Wọ́n fẹ́ kẹ́ ẹrù dáadáa o. Wọ́n fẹ́ á ti sọ̀rọ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀gbọ́ wọ́n rò pé wọ́n á fi àwọn bàbá olówó kan náwó fún tí bàbá olówó bá náwó fún yàn lórí ọ̀rọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ èmi ò sí nínú wọn o. Tí mo sì nígbàgbọ́ pé àwọn tó jákẹgbẹ́ mi náà àwọn náà ò sí nínú wọn. Kí nìdí kí ni a fẹ́ náwó wa fún wọn fún wa fún ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́sáàsì ẹ dákun tí wọ́n fẹ́ máa pawó mọ́sáàsì ni tí wọ́n fi àmọ́ náwó lórí pàjẹ́ mọ́mọ́ àjẹmọ́mọ́ ẹ̀yin ni ẹ̀yẹra yín wò Yorùbá bọ̀ wọ́n ní tálákátá bá jẹ ní fi lọ́mọ ẹgbẹ́. Èmi ò dín náà wọn mo sọ láti dáadáa gbàjọ wà ní kóòtù tí a ní àwọn náà sì padà tó kóòtù lẹ́yìn ojú bẹ́ẹ̀ lọ gàtí a ní. Bó ni dúró ṣe dòdò lónìí fún mi. Bẹ́ẹ̀ bá gun ẹsẹ̀ nù mí lónìí kò ní kọsẹ̀. Kò ní kọsẹ̀ inú yín dùn. Aláwọ̀ tí ó kàn kí wọ́n rán lé bàbá wọn wọ́n mọ̀ dà létí lé bàbá tèmi mọ́. Ọmọ Ayélára lè fi kọ̀ǹfàmù Ayélára ni Imam Yunus Ayélára ni Imam Muftau tó kírun lónìí ẹni tí ó bá kàn kó má dà sí ilé bàbá tèmi mọ́. Mo gbọ́ pé wọ́n ní bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú ilé Ayélára síbẹ̀. Bó ṣe rí nu. Ẹ̀yin lọ mọ kí ló kọ bàbá yín. Mahmudu. Ẹ̀yin gangan ni fámìlì Mahmudu. Bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú Ayélára. Ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọ ilé Ayélára lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede mi. Èmi ò kú òlẹ́dẹ̀ ọmọ àlè ní rí lè bàbá tiẹ̀ sá inú ilé Mahmudu náà mo wà dọ́là. Mọ́kọ́lé mi mo nílé mi tí mò ń gbé. Ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Inshallah. Àbúrò yín ni. Inshallah. Ẹgbẹ́ yín náà tún lẹni tí. Tó wá kírun lónìí Muftau. Kẹ́ni tí ọba kan ọmọ dà sọ́rọ̀. Ọmọ dà sí kí wọ́n náà lé bàbá torí lé bàbá wọn ń bàjẹ́ ń dàrú wọn rí tò. Kí lẹnu tí wọ́n fẹ́ tò lórí ọ̀rọ̀ lé bàbá tèmi kí wọ́n gbẹ́nu wọn sọ̀hún. Nonsense. Ẹ̀yin bàbá wa lórí ìdí èyí nínú ilé Ayélára mo bẹ̀ yín lọ́rọ̀ yìí òrùn tó wà lókè ó sì ta sọ́gbẹ ọjọ́ ètí ìlọ́jù. Bàbá ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ wọn lẹ́yìn èsì bàbá àwọn òṣìṣẹ́ tán láti kó yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin ni ẹ bá wọn tó bá jọ ọmọ àlè tí wọ́n ti dàgbà nínú ilé Ayélára ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n mọ̀ boko ẹbí jẹ gbogbo tí wọ́n bá sọ́ta láì dá lóko ẹbí Ayélára lónìí tó bá dọjọ́ iwájú wọn yóò sọ̀rọ̀ sáwọn ọmọ wọn. Inú mi sì dùn báwa bá gbàgbé tá a kú ń bẹ̀ àwọn àrọmọdọ́mọ wa wọ́n máa wo fọ́nrán yìí tó bá yá. Ojúlówó ọmọ Yorùbá ẹ máa lé mi gbà yín o. Ògo nulẹ̀ ni Dr. Yunus Soliat Ayélára ògo Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Soliat Ayélára ògo ìpínlẹ̀ Ọ̀yọ́ Dr. Yunus Soliat Ayélára ògo orílẹ̀-èdè Nàìjíríà Dr. Yunus Soliat Ayélára ìdí táwọn àfi gbárùkù ti Dr. Yunus rèé o. Ògo Islam ni wọn ògo àgbáyé tó bá wù yín ẹgbógun tó go lé yín ògo ò ní kú o ògo ṣékìní ògo ò ní kú gbogbo ẹ̀ ń bá gbógun tó go irú ògo báyìí wọ́n fògo lẹ̀ ní ògo ọmọ sáyé tiẹ̀ wọ́n padà fògo lẹ̀ lọ. Ojúlówó ọmọ Yorùbá mo tún padà bọ̀.